ìwọ ọkùnrin tó yẹ pé ṣe nǹkan sùn ni ẹ́, ìwọ ọkùnrin tó jẹ́ pé ojú gan máa ń tì ẹ́ deep down ó kàn lè sọ ni, ó kàn máa ń lo gàràjé ni. Ẹlòmíì tí máa parọ́ mọ́ pé first round ló máa ń tètè ń wá, second round òun máa ń pẹ́, of which kò lè pẹ́ kò ń pẹ́pẹ́ kankan, irọ́ ló ń pa. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin lẹ lélẹ̀, mo ti sọ tàwọn obìnrin tán lè fi jẹ́ kí ọkọ wọn kó nífẹ̀ẹ́ wọn dáadáa. Ẹ̀yin ọkùnrin, àwọn obìnrin náà nǹkan tó máa ń jẹ́ ká nífẹ̀ẹ́ yín òun lélẹ̀. Àwa obìnrin nǹkan tó máa ń jẹ́ káwa náà nífẹ̀ẹ́ yín lélẹ̀. Kò sí pọ́nmọ́ mi kan ni mo jókòó tí irọ́ ló ń pa. Àwọn obìnrin máa ń para wọn lórí kinní tọ́lọ́run fún yín. So tó bá yẹ kó wáyé kinní yẹn useless mú ẹ lábẹ́ tí ò wúlò, tó yẹ pé ṣe nǹkan sùn ní ẹ 1 minute ní ẹ, o lè ṣe jù bẹ́ẹ̀ lọ, o useless. Now mo ti sọ̀rọ̀ oríṣiríṣi nípa bí ọkùnrin ṣe lè last long, nǹkan ọmọkùnrin tó bá kéré bó ṣe lè tóbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí tí mo fẹ́ sọ yìí, tó o bá mú ìyàwó ẹ̀ àkànpá ni tó fẹ́ ṣe yìí, àkànpá lórúkọ ilé. Tó o bá mú ìyàwó ẹ̀ àkànpá òun ni èyí tó fẹ́ ṣe yìí. Lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, sọ pé ó fẹ́ ra ẹfun àdó. Ẹfun àdó 200 lọ́ntà má jẹun gbá ẹ. Tó bá wọn kò fẹ́ ṣe púpọ̀ o lè wá bí ó ní 1000. Bó jẹ́ tí mo fẹ́ náà ẹ̀ ó kọ̀ dùn mí kàn tó wà lábroad wọ́n lè má rí ilé ìṣe. Bó yẹ kẹ́ lè rí ṣe. Because eléwé ọmọ náà wà ń lo òyìnbó. Wà ló fẹ́ ra ẹfun àdó níwọ̀nba. Wà lọ bọ́ ní kàn bẹ́ẹ̀ gé ọ̀parun. Ó mọ nǹkan tó ń jọ parun. Ìwọ tó bá mọ nǹkan tó ń jọ parun ọkùnrin, mo kí ẹ kú oríire. Ọ̀parun òun làwa Christian máa fi ń ṣe cross. Níjọ́ tí Jésù bá ẹ ti mọ̀, Jésù bá jíǹde lórí igi àgbélébù, tá bá fi ṣe Palm Sunday, nǹkan tó ń jọ parun nìyẹn. Ọ̀parun yẹn ló fẹ́ gbó dáadáa, ó lè gbó, ó lè gún, ó máa gbó sómi, ó máa ń yọ̀ bí ilá ni o. Táyé máa sọ pé kóbìnrin máa mú mi lá, kó yá bẹ́ẹ̀ bá lè máa ṣomi dáadáa, kó lè bá a ṣe. Bẹ́ẹ̀ náà lélẹ̀ iná tí ilé tí mi sọ iná máa ń yọ̀ bí ilá fún ọkùnrin. Ọ̀parun ìwà gbó dáadáa. Tó bá ti gbó dáadáa, wàá gbó gan. Tó bá lè gbó gan kó fi kíní yẹn lẹ̀, tó bá dijọ́ kejì ni kó sẹ́ omi ẹ̀. O ti understand? Tó bá gbó, fi ewé yẹn lẹ̀ nínú ẹ̀ kó sẹ́ omi tó mọ́. Ó fẹ́ mú ni o. Bó bá dẹ̀ lọ fomi kọ́tà gbó, wà lọ máa treat malaria. Tó bá ti get ọ̀parun yẹn kó ṣàn, ẹlòmíà ní àkóbá lè ṣẹ́ dájẹ́, ó mú kú musa yí ẹ ni. Ó máa ṣàn, ó máa mọ́. Ọ̀parun is medicinal. Kò tó bá medicinal mi ní kó lọ lò. Now, tó bá ti wá dijọ́ kejì wá sẹ́, tó bá ti sẹ́, má wá bí mi question, listen kó fídíò délẹ̀. Wà á rọ sí kẹ́ẹ̀gì kan. Ẹfun àdó yẹn o lè dá mọ́, ó máa sọ yẹn náà di powder ni o. Ó máa sọ di powder. O lè dá mọ́, ó dẹ̀ lè tó bá ti fẹ́ mu gbà, èmi like tó yàn bá fẹ́ mu ni kó mix ẹ̀ pọ̀ fúnra ẹ̀. Mi like yàn dá mọ́. Ó sì máa ń fẹ́ kó wíìkì bákan. Tó bá ti fẹ́ mu, wàá bu omi ọ̀parun yẹn, wàá ti sẹ́kù omi ọ̀parun yẹn, wàá ra gbé sí fridge. Tó bá ti fẹ́ mu, àárọ̀ àtàlẹ́ ìwọ lọ mú wò, kó wá lọ gbá mọ́mì Bílíkì mu. Àkànpá ní ká má rí. Omi ọ̀parun yẹn wàá bù sí glass cup àbí ke anything. Ó bá yẹ pé igbá ni wọ́n máa fi ń mu mi àbí apẹ tó fi ń ṣẹbọ yẹn lọ bù sí. Wọ́n wá mú ẹfun àdó yẹn tó sọ di powder yẹn tó ti gún pọ̀ yẹn, wàá fi díẹ̀ sí, wàá fi mix ẹ̀. Bá mi gbé lura like 15-20 minutes before tàtàtà yẹn. Ọlọ́run ń gbọ́. Tíyàwó ò bá máa ṣàdúrà pé bàbá Bíọ́dún, bàbá Adéyẹmọ kí lẹ lò? Dádì Ezike kí lẹ lò? Dádì ọba kí lẹ lò? Tọ́pọ̀ ẹ ò bá sọ bẹ́ẹ̀, sọ pé bastard ni mi. Àtíyàwó ẹ ò bá sọ bẹ́ẹ̀, sorry. Wàá ṣiṣẹ́ débi pé ìwọ́gbọ́n ò pé really? So I am incompetent láti joy. Ọlọ́run, you will not regret doing it. So bí mo yẹ fáwọn ọkùnrin tẹ́ ẹ lè bá fi, obìnrin bẹ́ẹ̀ lè bá fi dúró ńlé, ẹ̀yin ọkùnrin, ẹ̀yin náà ẹ lọ ṣe lé. Ẹ lọ ṣe kẹrẹ wá mọ̀ pé rere lolúwa. Ẹ bá mi pín fídíò yẹn gan, ẹ ní parẹ́ máa yé lára. Ire o.